ẹ jẹ́ ń fi ìyọ́nú tó ṣiṣẹ́ dáadáa, ẹ̀yọ́nú àwọn àgbàlagbà tó ṣiṣẹ́ dáadáa. Ìwọ ọmọ yahoo tó ń tẹ ìwọ ọmọ yahoo tó ń tẹ ike, iṣẹ́ ìwúlò fún ẹ dáadáa. Ẹnikẹ́ni yálà ibi company tó ń wà ní wọ́n ń kórìíra rẹ ni wọ́n ń kórìíra rẹ níbi company tó wà ní wọ́n ń ṣe kinní kan ní lọ bá mi wá asínrín ẹyọ kan. Ẹ gbọ́ àwọn àgbàlagbà máa ń sọ pé asín dé òórùn dé, asín dé òórùn dé. Gbogbo ibi tó bá ti dé wọ́n mọ̀ yọnu sí ọ tipátipá ni. Wọ́n fẹ́ ṣe aburú fún ọ làwọn àgbàlagbà tí máa ń sọ pé ẹ̀yọ́nú lọ bá ògùn. Bẹ́ẹ̀ ni ẹ lọ wá asín kan, ọmọ atare méje, ewé làpálàpá funfun méje. Ẹ wàá fi asín yìí tẹ́lẹ̀, ẹ wàá da ewé làpálàpá yẹn bọ̀ lórí mọ́lẹ̀, ẹ wàá fi atare méje yẹn náà lórí làpálàpá yẹn. Tẹ bá ti jó tán, ẹ bá mi dá sínú sínápù, ẹ máa mú láàárọ̀ dẹ́dẹ̀ díẹ̀ láàárọ̀. Ìní kẹ́ mú tán lẹ́ẹ̀kan ṣoṣo. Nígbà tó bá lọ lè yó, tó bá máa fi rí sọlẹ̀ tọ́ ni Amadu ló kọ oògùn kan lẹ́lẹ̀. Ẹ máa appreciate, ẹ máa fún wa nǹkan. Bẹ́ẹ̀ ni ìní fi iṣẹ́ rọ́lẹ̀ lẹ̀. Mi ò ní fi iṣẹ́ rọ́lẹ̀ lẹ̀ fún ẹnì kankan. Anything nípa problem life oríṣiríṣi èyí tí ń bá mọ̀ màá fi lẹ̀, èyí tí ń bá mọ̀ màá sọ fún yín pé mi ò mọ̀. Kódà èyí tẹ́ bá fi lẹ̀lẹ̀ o lè wà nù ìwé bàbá mi, ìyẹn lè máa túlé kéèyàn túwe kérí èyí ni òun fẹ́ yí. Kérí fẹ́ yí sẹ́yìn ọlọ́mọdé yẹn ṣàgbákò. So bó ṣe rí nìyẹn. Òun ní iṣẹ́ ló lọ lóríṣiríṣi ṣáájú rí báyìí. Oṣó lẹ́nu kò dìgbà tẹ́ bá tó lo nǹkan ara èèyàn kẹ́ tó níláárí. Gbogbo ilé báyìí kó ló ń lọ báyìí kó. Oṣó lẹ́lẹ̀ ń wò ṣáájú rí báyìí. Oṣó lẹ́lẹ̀ ń wò.